Ètò bàbá ètò ló ti gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò bàbá ètò ló ti gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó fún mi mọ́ àtòyé ẹ̀yin sọ̀rọ̀ ìlú ẹ wá ń kan fìdílé ètò látẹnu ọmọ ní ọ̀rẹ́ ní Ọmọlúkà àpèdè máa má pè tàná ó ti yá ẹ jẹ́ ká jọ mọ̀ ó yá. Ètò bàbá ètò ló sì gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ẹ jẹ́ ká jọ gbọ́. Informative program, educative program, get like, get share, get to power, subscribe. Òmìnira ọmọ Yorùbá ló jẹ wá lógún tilé tókó. Ọmọlúkà Great TV, ẹ jẹ́ ká jọ gbọ́ Yorùbá o. Ètò bàbá ètò ló ti gorí afẹ́fẹ́ Ọmọlúkà Great TV ló ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. I love Yorùbá Nation, ilé tìyá, òmìnira ọmọ Yorùbá ló ṣe kókó. Yorùbá Nation, ilé tìyá, òmìnira ọmọ Yorùbá ló ṣe kókó. I love Yoruba Nation. Ilẹ̀ adúláwọ̀. Ikán parapọ̀, wọ́n parapọ̀, wọ́n mọ̀lé. Ìrà parapọ̀, wọ́n parapọ̀, wọ́n máa gíyan. Ẹ jẹ́ ká parapọ̀, ká fi mọ̀ ṣọ̀kan. I stand for unity. Ìṣọ̀kan lórí orílẹ̀-èdè wa. Yorùbá Nation, ilé tìyá ló tìyá. Òmìnira ọmọ Yorùbá ló ṣe kókó. Ẹ wò bí ẹ fẹ́ bí ẹ kọ̀, a máa gba Yorùbá Nation o. Ó dá mi lójú, ó dá mi lójú dé gbangba. Ẹlẹ́dẹ̀ ó máa dọ̀yọ̀. Ariwo ẹ̀ ló máa pọ̀ o. Ilẹ̀ ìlérí mi. Ọlọ́run amúwádé bẹ̀ ní dandan náà. Yorùbá Nation, ilé tìyá, òmìnira ọmọ Yorùbá ló ṣe kókó. I love my nation. Amagba o, ó di dandan. Àti gbà o, ó di dandan. Àti gbà o, ó di dandan. Àti gbọ́ ó di dandan. Yorùbá Nation ó máa dúró. Àti gbà ó di dandan. Láṣẹ Elédùmarè. Tó ti fi gbà ó di dandan. Amagba o, dandan ni. Ladies and gentlemen, the national anthem of the newly formed Yoruba Nation.
adúláwọ̀. Ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run wá, òyeyeye wá wọnú ọkàn wa Jésù. Ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ Áfíríkà o, Yorùbá ni ìmọ́lẹ̀ Áfíríkà, yeyeye. Ìmọ́lẹ̀ Áfíríkà ló ń tàn lọ́wọ́ o. Yoruba Nation, àwa ni ìmọ́lẹ̀ Áfíríkà. Yoruba Nation, àwa ni ìmọ́lẹ̀ adúláwọ̀. Yoruba Nation, àwa ni ìmọ́lẹ̀ black race. Ìmọ́lẹ̀ náà ti ṣetán o láti tàn fún gbogbo ayé o. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Olúwa fóore ńlá ńlá tó ṣe. Ẹ kú lẹ́lẹ́kan sí ẹ̀rẹ̀ wàhálà kẹrù ọ̀nà Ọmọlúkà yín rèé mo dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé àpèdè má pè tàná. Ẹ kú lé o ẹ̀yin olólùfẹ́ wa gbogbo, ẹ̀yin olóríire, ẹ̀yin abiyamọ tòótọ́ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin ìyá mi tòótọ́, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ tó ń pè lájẹ́dẹ̀ẹ́dẹ̀ ń jẹ́. Mo gbóṣùbà fún yín pé ẹ kú àdúrótì, ẹ ṣé. Akíkanjú ni yín, abiyamọ ni yín tó ronú ọ̀la fáwọn ọmọ. Ẹ mà ṣeun wà, mo mà dúpẹ́. Ẹ kú lé o gẹ́gẹ́ bí mo ṣe máa ń dé mo tún ti kí yín o. Ẹ kú lé, Ọmọlúkà ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí fẹ́yìn tẹ́ ẹ̀ ń wò mí fúngbà àkọ́kọ́. Kí ló dé tí inú mi ò ní dùn, kí ló dé táyọ̀ mi ò ní kún? Wọ́n ní Yorùbá ní ìkọ̀ọ̀kan là ń yọ ẹsẹ̀ lẹ́kù. Abẹ́gbọ́ ẹ pín ẹ̀yin olóríire tẹ́ wà pẹ̀lú mi, mo ní àwọn ọ̀rọ̀ kàbìtì tẹ́mi fẹ́ sọ fún yín lẹ́ni, tẹ́ ẹ̀ bá mọ̀ má sọ fún yín. Mo ti kọ́ jáde, mo fẹ́ yànnà láwọn nǹkan kan fún yín. Tẹ́ ẹ̀ bá mọ̀ ilẹ̀ Yorùbá ti gbòmìnira o. Ìtọ́ sì ń ṣe wá tó dàbẹ́ ni pé àti declare officially ni wípé a sì ń fẹ́ ká dúró bó ṣe yẹ ká dúró, ká wá mú ọjọ́ iṣẹ́ ti ń lọ lórí ẹ̀. Èmi ti sọ fún bàbá gan fúnra wọn ti sọ, màmá Onítìrí ti sọ̀rọ̀, gbogbo wọn máa lọ jókòó. Mo sọ eléyìí, ó ṣeéṣe kán rí fídíò yìí wò, mo sọ ni àkókò tí gbogbo ẹ̀yà tó wà ní ilẹ̀ Yorùbá pátápátá, gbogbo wọn pátá àkókò rèé tá a gbọ́dọ̀ pe ìpàdé gbogbo wọn pátápátá. Ìpàdé ilẹ̀ Yorùbá láti máa ṣe àlọ́ṣe lẹ́ni wuyẹ̀. Ẹni tó bá fẹ́ ṣe oríkórí kó máa bọ̀ kó wá fìdán. Tó bá olóòmọ ogun jà ọmọ gbogbo ẹ̀ ṣe ó fẹ́ fìdán níbi táwọn ọmọ Yorùbá bá ti ń sọ̀rọ̀, máa bọ̀ kó wá join. Tí iṣẹ́ ò bá pẹ́ ní ẹnìkan ìpẹ́ṣẹ́, United Nations demanded for 10% of our population, and according to Nigeria fraudulent census wọ́n sọ pé 35 million ni wá. Inter sọ fún wa nìyẹn, wọ́n ní 35 million ni wá nílẹ̀ Yorùbá. That is their own population. But nínú tabanika wá sọ 35 million yẹn, tabanika mú 10%, ó yẹ kó jẹ́ 3.5 million petition tí United Nations request fún. After all, whereas I raise 5 million plus. That is more than 10%. That is almost 15% of the population. What else? Lẹ́yìn tún retí ẹ̀yin olólùfẹ́ wa gbogbo. Ẹ fọkàn yín balẹ̀, mo fẹ́ sọ̀rọ̀ ẹ bá mi pín, ẹ̀yin Facebook ẹ pín, ẹ̀yin YouTube ẹ pín. 15% of the population. Mọ̀rọ̀ títí di bí mo ṣe sọ̀rọ̀ yìí làwọn yìí. Àwọn tó sọ wọn á máa yé wọn báyìí. Yí pé mo wà lára àwọn tó pa Ọmọlúkà. Títí di bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí làwọn èèyàn sì ń pè mí pé Ọmọlúkà wa ò tí ì ṣe afẹ́sàn ìtiwáṣẹ́ náà. Mo garanti yí wípé tó bá máa fi di pé oṣù kan tún gun orí ẹ̀, assurance wà pé ó ṣeéṣe kó wọ 10 million. Tá a bá múra sí dáadáa, á wọ 10 million kílẹ̀ tún wá. Systematically, our independence has been announced. Màmá ti sọ̀rọ̀, ìta ń retí láti ṣe báyìí ni pé ká gbé àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ìgbésẹ̀ tó dẹ̀ yẹ ká gbé báyìí, a fẹ́ kó jẹ́ nǹkan tí ẹnìkan máa dá ṣe tàbí tí èèyàn méjì kan á jókòó tó á dá ṣe. Kó má bàa tún wá dogun lọ́la. Ìdí tí mo fi sọ̀rọ̀ àpérò lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn. Ilé tá a bá fi tọ́mọ, ìrì ló máa ń wo. Eléyìí tá a fẹ́ ṣe yìí, ẹ̀yin ọlọ́pọlọ pípé ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin ẹ má pè mí. Gbogbo
gbogbo ẹ̀yin ọlọ́pọlọ pípé ilẹ̀ Yorùbá ẹ dìde àsìkò ti tó tá a gbọ́dọ̀ sọ pé n tá a fẹ́ lórílẹ̀‐èdè wa tuntun rèé. Bàbá wa Professor Banji Akíntóyè alànà gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kọ́lọ́run kó lọ́ra ẹ̀mí yín. Iṣẹ́ tẹ́ ẹ ṣe ẹ gbọ́dọ̀ fojú yín rí, ẹ gbọ́dọ̀ jẹ́ orúkọ yìí òun ṣe Mósè ló ń ṣiṣẹ́ tí òun jẹ́ ń bẹ̀. Ẹ̀yin máa dé inú ilẹ̀ lérí náà ẹ ti wọbẹ̀ tán. Bàbá wa Professor Akíntóyè Sunday ọba Adéyẹmọ orúkọ ẹ ò kì í ṣe Mósè. Màmá wa Onítìrí orúkọ yìí òun ṣe Mósè. Bàbá wa Wálé Adéníran Professor Adéníran ẹ kì í jẹ́ Mósè. Tẹ́ẹ̀ni dé ibẹ̀ tẹ́ẹ̀ ṣiṣẹ́ tẹ́ẹ̀ni débẹ̀. Àtẹ̀yìn àgbààgbà tó kù pápátá ẹ kì í ṣe Mósè. Ẹ̀yin máa ṣe iṣẹ́ ẹ ti ń ṣe ẹ débẹ̀ ẹ jẹ́ ń bẹ̀ ni. Àkókò tẹ́ ẹ wá gbọ́dọ̀ jókòó sí i ká fi ìpìlẹ̀ solid ìpìlẹ̀ lélẹ̀. Òyìnbó ní ìrínisí ní ìsọnilọ́jọ̀. Ó dùn mí ni pé kò sí tí mo mọ̀ kò sí tí mo ní ó máa ń dùn mí but níwọ̀nba tí Ọlọ́run yọ̀ǹda fún mi mo mọ ọwọ́ ọ̀tún mi mo mọ yàtọ̀ sósì. Ẹ̀yin olóríire mi ò ẹ máa pín. Ẹ̀yin akíkanjú ọmọ Yorùbá ẹ máa pín. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi tí mò ń sọ lọ mo mọ ọwọ́ ọ̀tún mi yàtọ̀ sósì. Ìpìlẹ̀ tá a bá fi lélẹ̀ lórí àpáta ó máa ń dúró gbọ̀ngbọ̀n ni. Ẹ má bínú o aago 8 ló yẹ ká bẹ̀rẹ̀ ètò ṣùgbọ́n fún ìdí kan tàbí kejì èmi náà fẹ́ wo Premier League náà kí ló dé. Àsìkò ìgbádùn ó yẹ kó wà káwa náà tiẹ̀ gbádùn ara wa díẹ̀ náà. Èmi á máa wo bọ́ọ̀lù o kí n fi bọ́ọ̀lù sí o. Gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe ìpìlẹ̀ tá a bá fi lélẹ̀ lórí iyanrìn ó di dandan kí ìrì ó wó, ó di dandan kó wó lulẹ̀. Ṣùgbọ́n ìta bá fi kalẹ̀ lórí àpáta á dúró. Olórí yẹn ní kọ́lé sórí àpáta ilé iyanrìn àbáyanrìn lọ. Kọ́lé sórí àpáta. Ẹ jẹ́ ká fi ìpìlẹ̀ orílẹ̀-èdè wa tuntun ká fi lélẹ̀ lórí àpáta. Any steps tá a bá fẹ́ take ń sìn èmi ń sọ́mù tún sọ ẹ̀yin bàbá mi Professor Akíntóyè Professor Adéníran bàbá mi Chief Sunday Ìgbòho màmá mi Onítìrí àtẹ̀yìn àgbààgbà mi tí mi ò ní lè dárúkọ gbogbo yín tán. Àkókò tẹ́ gbọ́dọ̀ dìde wá nìyí o. Ọlọ́run ti fún wa lórílẹ̀‐èdè wa kí la tún wá. Ẹ wá pé àpéjọpọ̀ àpérò tó dáa. Àpérò tẹ́jẹ̀ fẹ́ pè yẹn mò ń sọ mò ń tún sọ orí ilẹ̀ wa láti máa pè é. Ilẹ̀ Yorùbá láti pè é àní pè síbikíbi. Ilẹ̀ Yorùbá la máa pè sí. Ẹ̀yin kan máa wà nílùú òyìnbó tó jẹ́ pé wọ́n máa pè tẹ́ máa wálé tẹ́ máa wá síbi àpérò yẹn ẹ wà á. Tó bá jẹ́ pé bóyá ẹ ń bẹ̀rù ọ̀rọ̀ security tàbí pé kìíní ẹ gbàgbé àwọn ọmọ Yorùbá tí wọ́n ṣetán láti defend ilẹ̀ Yorùbá wọ́n wà nílẹ̀ bìbà tí wọ́n gáìdì ibẹ̀ mo sọ fún yín ní èmi ọmọ Olúkà mo fọwọ́ ẹ̀ sọ̀yà fún yín ni káàkiri ilẹ̀ Yorùbá wọ́n wà. Ẹ̀yin lẹ́ẹ̀ tí ìkóra yín jọ tán tẹ́ bá kóra jọ ẹ̀ mọ̀ pé àwọn èèyàn ṣetán fún yín. Reality lẹ gbọ́ lẹ́nu mi yẹn ẹ̀ súnmọ́ wọn àwa là ń jáde àwa là ń gbọ́ ohun tí wọ́n ń sọ wọ́n rẹ́dì. Ẹ̀yin lẹ́ẹ̀ tí ìṣetán fún wọn wọ́n á gáìdì ibẹ̀ wọn ò bí kò ní sí àyálà kó àyálà ya sójà tàbí DSS tàbí ọlọ́pàá tàbí any one of them ta ló ń fẹ́ wá ta fẹlẹ́fẹlẹ́ ní tábà ti fẹ́ ṣèpàdé yẹn wọn ò bí dáa kò tiẹ̀ ní súnmọ́ tòsí gbogbo nta bá ní níkàwọ́ láàfin ṣe. Ọmọlúkà ìgbà kan yàtọ̀ sí Ọmọlúkà báyìí mi ò lè wá kú kì í joyè lé bàbá yẹn. This one Ọlọ́run ti approve ẹ̀ fún wa. Ìgbésẹ̀ ló kù steps action. Ìrínisí ní ìsọnilọ́jọ̀ tẹ́ bá sọ pé ẹ gba orílẹ̀-èdè ẹ ti as a petition a ní 15% instead of 10%. Kí ni steps tó yẹ ká take next? There must be proper action ló yẹ kó tẹ̀lé. Kí ni àwọn nǹkan tó yẹ ká ṣe? The first thing tó yẹ ká kọ́kọ́ gbé ṣe màmá yẹn ti sọ òun ni constitution wa ìwé òfin káwọn kan lọ ká tẹ́rí tá a bá sọ wípé kankan lọ ṣe anyhow constitution wa a bounce back lọ́jọ́ iwájú a hàn tiwa lọ́jọ́ iwájú a nígbà irú ẹ̀ láyè ẹ̀ pín kí ní ẹ̀yìn Facebook inú ń bí yín àbí ẹ bá mi pín ẹ ṣé o God will bless you ẹsìn ẹ lè tẹ́. Ṣùgbọ́n
ohun tá a bá jọrò náà ń pè ní ìjẹrò, ó dẹ̀ máa ń gún ni. Gbogbo ẹ̀yà tó wà nílẹ̀ Yorùbá fún gbogbo ìgbésẹ̀ gbogbo tá a bá máa ń bẹ̀rẹ̀ sí ní gbé láti wákàtí yìí, ẹ jẹ́ kí gbogbo wọn wà involve pátá. Òun ní àpéjọ tí mò ń sọ nípa èyí. Àwọn ẹ̀yà Àwórì, àwọn Ẹ̀gbá, Ìjẹ̀bú, Ọ̀yọ́, Ìjẹ̀ṣà, Ifẹ̀, Ìgbómìnà, Àkókó, Èkìtì, Òkun, àwọn Àkúrẹ́, Oǹdó, Ìkálẹ̀, Ìlàjẹ, àwọn Ìjọ́, gbogbo àwọn ẹ̀yà wo ni mi ò dárúkọ kò sí. Àwọn ìlú ńláńlá kan wà tó jẹ́ pé wọ́n wà nínú àwọn ẹ̀yà tí mo dárúkọ bíi Iléṣà. A ní dárúkọ Iléṣà nìkan torí pé kí ni Iléṣà ara Ìjẹ̀ṣà ni. Àwọn ìlú míì dẹ̀ wà lábẹ́ Iléṣà tó ń jọ ń pè wọ́n papọ̀ ní Ìjẹ̀ṣà. A bá sọ pé Èkìtì, ìlú tó wà lẹ́kìtì wọ́n lé ní 50 but wọ́n á yan èèyàn wá tí gbogbo wọn máa represent àwọn ẹ̀yà yẹn la níṣẹ́ bá ṣe, kì í ṣe ìlú. Àkókò á yan delegate wá, bó jẹ́ méjì nìkan yàn wá. Àwọn nọ́mọ̀ tó bá wù wọ́n ẹ mú mẹkáníìkì ránṣẹ́. Tó bá wù yín ẹ send mechanic, bó bá wù yín ẹ send àwọn professors tó pọlọ wọn pé, ẹ send àwọn technocrats, ẹ send àwọn intellectuals kan wá represent yín. Àjọ máa ṣe tó jọ máa gún ni. Màmá mi Onítìrí, Professor Akintoye, bàbá mi màmá mi Adéníran, bàbá mi Adéníran àti bàbá mi Sunday Igboho, ẹ ń gbọ́ àlàyé tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́, mo mọ̀ pé máa ń rí fídíò mi ń wò. This is the next steps. Òun mo ṣe announce publicly káwọn ọ̀dà sí gbọ́ kẹ́ ẹ bá wa súnmọ́ ọ̀dọ́wọ́ tiwọn náà, torí àwa lè sọ kó má dàbí. Tẹ́ ẹ bá gbé ọ̀rọ̀ mi yẹ̀ wò ẹ mọ̀ pé steps tó yẹ ká take rèé. Torí iṣẹ́ tó kù báyìí kì í ṣeṣẹ́ ẹnìkan, kì í ṣeṣẹ́ èèyàn méjì, kì í ṣeṣẹ́ èèyàn mẹ́ta. Ìpìlẹ̀ yẹn la fẹ́ fi lélẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìpìlẹ̀ rere, the solid foundation, òun la fẹ́ lé. Gbogbo àwọn tá a sọ wọ̀nyí wọ́n á ní representative bóyá méjì wọ́n á papọ̀ nínú conference yẹn. Ibẹ̀ náà ti máa determine bó ṣe fẹ́ kọ constitution, irú constitution tó bá fẹ́ lò. Ibẹ̀ náà ti máa determine irú owó tá a fẹ́ lò. Ibẹ̀ náà ti máa determine irú passport tá a bá máa lò. Gbogbo ẹ̀ pátápátá. Láì fi àkókò ṣòfò tá a bá ní ká sọ báyìí, ó yẹ kí passport tiẹ̀ kọ́kọ́ jáde ná. Èmi gba tèmi torí màá fi travel, màá fi wọ anywhere in the world and it will be recognized. Ìyẹn lẹ́yìn tá a bá ti ṣe constitution yẹn tí gbogbo àwọn tá a sọ wọ̀nyí ti péjọ lápérò yẹn tó ti ṣe constitution wa jáde tó ti dúró tó ti ṣe tí passport wa ti dúró. Single account tá fẹ́ ṣe as in Central Bank of Oduduwa Land, Oduduwa Republic or Yoruba Republic tá fẹ́ ṣe central account yẹn wọ́n máa launch ẹ̀rọ 4 June 4 wọ́n máa launch central account yẹn. Tí yẹn ti dúró, mo fẹ́ guarantee yín wípé tí gbogbo wọ̀nyẹn bá dúró tán, the next thing tó yẹ ká ṣe ni ká mú date ká máa declare orílẹ̀-èdè wa officially. Ẹ má jẹ́ kí wọ́n tàn yín o, ẹ lè máa rò ó lọ́nà kan pé ṣó ṣe é ṣe ṣá, ṣé wọn ò ní dìde ogun, ṣé wọn ò ní ṣe. Kò sí bá wa fúnra wa Yorùbá bá ṣe ní kojú ìjà síra wa, a máa kojú ìjà síra wa á dẹ̀ jọ jà dáadáa ní tó bá yẹ ká jáde. Torí pẹ̀lú gbogbo ariwo tá à ń pa, pẹ̀lú gbogbo awuyewuye ìbáyà, àwọn kan sì pàpà dúró lórí pé wọ́n Nàìjíríà níṣẹ́ torí pé kí ni nǹkan fẹ́ jẹ ìjẹkújẹ tí wọ́n ń jẹ ń bẹ̀, election tí wọ́n fẹ́ ṣe nǹkan kó mì, ejò wọn tó ń kówó mì, ọ̀bọ wọn tó ń kówó jẹ, wọ́n ti wish láti máa kó jẹ ká sì máa ṣẹrú lọ títí láé. Àwa láàánú gbà fún wọn, àgbàrá olóhùn onílé wó, àwa ni ká má gbà. We have been permitted internationally, constitutionally, gbogbo nǹkan lì láti wà permitted, but gbogbo nǹkan tó bá Yorùbá ló ní ètò. Yorùbá ló lètò. Ẹ jẹ́ ká fi ètò ká fi ìpìlẹ̀ yẹn lélẹ̀. Ká má kàn mú bàlùbàlù bàlàbàlà. Ẹ pé àwọn tó bá yẹ kán pè ní gbogbo ẹ̀yà kí gbogbo wọn wà represented. Torí tó bá dọ̀la wọn ò ní sọ pé wọn ò jẹ́ ká gbọ́ nípa ẹ̀. Kéèkì ti mú representative wá, àwọn Àkókò kan mú representative wá, àwọn Ìṣẹ̀kírì kan mú representative wá, àwọn Òkun kan mú tiwọn wá, àwọn Ìgbómìnà kan mú tiwọn wá, Ìlọrin kó mú tiẹ̀ wá,
Ọ̀yọ́ kan mú tiwọn wá, Ìjẹ̀ṣà kan mú tiwọn wá, Àkúrẹ́ kan mú tiwọn wá, àwọn Ọ̀wọ̀ kan mú tiwọn wá, Ìkálẹ̀, and so on and so forth. Kí gbogbo wọn jọ pàdé kan jókòó kan dẹ̀ jọ foríkorí kan jọ agree pé ìtàfẹ́rẹ̀ ló bá mọ̀ tán. Lẹ́yìn tán bá ti agree, àwọn ọlọ́pọlọ pípé wà tó jẹ́ pé ẹ̀kọ́ táwọn gan kọ́ nínú iṣẹ́ lọ́ọ̀yà òun ni constitutional lawyer. Tó jẹ́ pé da constitutional lawyer wọ́n mọ irú law tá a lè ṣe, wọ́n mọ constitutional kind of constitution tá a lè lò. Tá a bá ti nominate irú wọn ẹ lọ ṣiṣẹ́ lé lórí within period of 2, 3, 4 weeks to a month, wọ́n conclude lórí constitution tá a bá fẹ́ lò. Tí constitution bá ti dúró, orílẹ̀-èdè ti dúró. Then our announce temporarily and that be head the Yoruba Nation Army. Our announce here Yoruba Nation Army. That will be the first. After that one, you bá ti dúró gbọ́m, tó ti dúró tán, àwa ṣiṣẹ́ bá ṣe máa ní Yoruba Police, Yoruba Land Police Force. Bá àti ẹ̀ fi force sí, ó lè jẹ́ Yoruba Police. Iṣẹ́ lọ nìyẹn. Àwọn ṣiṣẹ́ kan tó ṣe kókó lẹ́yìn àwọn àmì, which is àwọn tó máa aṣọ́bodè wa, àwọn aṣọ́bodè immigration wa. Ṣẹ́rí tá a bá jókòó ṣe ń tá a sọ yìí, kájọ ṣe máa guarantee pé gbogbo hàlàhàlà tá à ń ṣe yìí a kàn tanra wa jẹ ni. We must lay that foundation now. A gbọ́dọ̀ prove ẹ̀ fàyè rí pé I'm in the business ṣe. Kì í ṣe pé ká lọ sórí afẹ́fẹ́ ká kàn sọ̀rọ̀ àti gba Yorùbá Nation rárá o, àti ìgbà o. Ọlọ́run ti stamp ẹ̀ fún wa ni. Ó ti lù ní òǹtẹ̀. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn pípọ̀ ṣe wọlé, wọ́n sì wọlé sílẹ̀ Yorùbá bó ṣe wù wọ́n náà. Wọ́n sì dára tó wù wọ́n bó ṣe fẹ́. Lọ́wọ́ láti tá bá ti gbà wọn ò ní orí ọ̀fẹ́ àti wọlé mọ́. Bíríìjì tó sọ wá pẹ̀lú wọn á já, à ń sọ orílẹ̀-èdè kan mọ́, wọ́n máa já. Á já gbogbo bíríìjì yẹn kan lẹ̀ ni. Á dẹ̀ máa nu àṣìyá yẹn sókè pátápátá. Ẹ lọ sí ẹjọ́ ẹ pé ìpàdé tá a sọ yìí. Àwọn ló máa mú design kọ́lọ̀ tá fẹ́ fi kún police station wa, àgọ́ ọlọ́pàá wa bó ṣe máa rí. Ọjọ́ tá bá ti declare Yorùbá Nation, kí ni ọjọ́ yẹn tó mọ́ gbogbo police station pátá a máa change kọ́lọ̀ ẹ̀ pátápátá, a change kọ́lọ̀ ẹ̀ kúrò ní kọ́lọ̀ Nigerian police, a change ẹ̀ sí tilẹ̀ Yorùbá. Lẹ́yìn oṣù díẹ̀, ọdún díẹ̀ tá ti wá ṣe orílẹ̀-èdè wa lọ, proper renovation wa bẹ̀rẹ̀ lórí àwọn ọlọ́pàá, orientation and renovation. Ẹni tó gbé síbi tó oorun ti ń rùn lalalala, báwo lẹ ṣe expect pé kórí ẹ pé tí ò ní ṣìwà o, tí ò ní yìnbọn nígbà tí ò yẹ kó yìnbọn, ibi tó dọ̀tí, ibi tó oorun ti fẹ́ pa gbogbo wọn kú, ẹ wá ní kórí yẹn pé gbogbo kíní wọ̀nyí ni iṣẹ́ máa lọ lórí ẹ̀ pátápátápátá. Of course àwọn kan ti ṣiṣẹ́ lórí constitution yẹn wọ́n sọ bẹ́ẹ̀, but èmi ń sọ to my own, ẹ mọ̀ pé mi ò ń ṣe áńgẹ́lì o, n tèmi ń rí tí mo dẹ̀ ń wò ní ọjọ́ ọ̀la. Ẹ jẹ́ kí gbogbo ẹ̀yà pátá kan lọ́wọ́ sí. Kí là ń jà fún nílẹ̀ Yorùbá lẹ́nu? Constitution tó fi ń lùlù wa ní Nàìjíríà, àwọn mélòó ló kọ? Èèyàn kan ló kọ. Decree ni. Abdulsalam Abubakar ló kọ jáde, òun ló yan àwọn mẹ́rin kan àbí márùn kan tó ní ó yá ẹ lọ kọ constitution wa, ń tẹ́lẹ̀ máa kọ́lé lórí rèé. Ó fún wọn ní decree tán máa kọ́lé lórí, wọ́n dẹ̀ bẹ́ẹ̀sì ẹ̀ lórí àwọn náà dẹ̀ lò fún wa. Kí la fẹ́ ṣe? Kí là ń sọ? But eléyìí tí gbogbo ẹ̀yà tó wà nínú ìran Yorùbá bá lọ́wọ́ sí, ẹ gbàgbé kò lè sí ìjà lọ́la. Nígbà tá ń sọ̀rọ̀ amalgamation wọn níta ló sàn yẹn, ìran tèmi ò sàn yìí lákòókò. Wọ́n lọ ọba Ọládìgbòlú, ọba Aláàfin Ọ̀yọ́ ló sàn yìí. Ṣọ́ba Aládìgbòlú, ọba Aláàfin Ọ̀yọ́ tó jọba tèmi ni àbújẹ́ bàbá aláfún bàbá tèmi. Kí n ṣọmọ Ọ̀yọ́. Historically mi ò ń ṣọmọ Ọ̀yọ́, ọmọ Ifẹ̀ ni mí. Gbogbo ìran Yorùbá ló wá láti Ifẹ̀. Ìlú mi Ifẹ̀ láti sàn jáde. Tán ti wá tẹ̀dó ní 1846. Ìlú tán ti bí mi, Ọ̀kà Àkókó. 1846 náà tẹ ìlú yẹn dó. Ọmọ bíbí Ifẹ̀ ni ẹni tó tẹ ìlú mi dó tó jáde láti Ifẹ̀. Historically òun ló wà ní charge population tó ń pè ní commissioner of population commission wọn nígbà yẹn. Kò tí ì sí tó jẹ́ bẹ́ẹ̀, òǹkà òun ló máa ń ka àwọn èèyàn, òun ló wà ní ìjáde kíka àwọn èèyàn. Ọ̀rọ̀ ló dé tó fi kúrò nífẹ̀, ó dẹ̀ wá tẹ̀dó, òǹkà ló di Ọ̀kà. Ẹ bá mọ ìtàn ìlú mi nìyẹn, mo rọra bẹ́ẹ̀ fún yín ni.
everybody be involved. Rep wọ́ntìrì kọ́ lẹ́yìn lóòótọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo àwọn ìlú wọ̀nyí àwọn ẹ̀yà wọ̀nyí ẹ jẹ́ kán kópa nínú ẹ̀ torí tó bá di ọ̀la wọn ò ní sọ pé àwọn èèyàn wọn ò sí mẹ́ tó bá yan èèyàn mi síbẹ̀ ní 1914 tí ọ̀rọ̀ aráàlú mi wà bẹ́ẹ̀ mi náà máa tì mí lójú àti sọ pé amalgamation yẹn pé wrong but kò sọ́mọ ìlú mi bẹ́ẹ̀ kò sákòókò gan bẹ́ẹ̀ kò sóńdó ṣèṣì bẹ́ẹ̀ débi tí màá ti sọ pé kò sọ́mọ fẹ̀ gan bẹ́ẹ̀ wọ́n láláàfin ló sáyìn tálá láàfin mi ò sọ ẹ má ṣe mí gbọ́ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi sọpá láàfin pé ó kéré o ọba ni o bàbá ń sọ̀rọ̀ ọba nílẹ̀ Yorùbá mo gbóṣùbà fún Aláàfin o ẹ má ṣì mí gbọ́ rárá ṣùgbọ́n mi ò ń sọmọ Aláàfin ọba ní bàbá gbogbo wa ṣùgbọ́n mi ò ń sọmọ ẹ̀ ọmọ Ọ̀ọ̀ni Ifẹ̀ lèmi ọmọ Ifẹ̀ ni mí ìran mi Ifẹ̀ láti jáde kì í ṣọ̀yọ́ so therefore mi ò mọ̀ nípa ìwé tán sáìn kò kàn mí mi ò dẹ̀ support ẹ̀ torí kò sí representative mi bẹ́ẹ̀. To round it up our currency ó gbọ́dọ̀ jáde ọjọ́ tó bá announce a gbọ́dọ̀ fi rajà a gbọ́dọ̀ fi ra ọjà ẹ̀yin specialist ẹ mọ̀ nípa kíní wọ̀nyí la ṣe ń tẹnu mọ́ sẹ́ẹ̀ gbogbo eléyìí tán print jáde àwọn currency tán print jáde kì í ṣe currency wa o wọ́n kàn ṣe ní òbí specimen pé kàn ṣe àbúrò ni wọ̀nyẹn wà fún never àwọn kan máa àwọn tó jẹ́ specialist mọ̀ nípa anything that has to do with monetary policies lóríṣiríṣi ẹ̀jẹ̀ kan pé wọ́n wà nílẹ̀ Yorùbá lóríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ lè má sí ilé wọ́n lè wà ní Amẹ́ríkà wà ní Germany wà ní London wà káàkiri ẹ dìde ẹ signify ẹ̀jẹ̀ kan rí yín kọ́ ẹ̀ list yín jáde kẹ́ ẹ ṣiṣẹ́ fún ìran yín kó tó di pẹ́ lọ orílẹ̀-èdè ńlá the greatest black nation in the world tó ṣẹ̀ṣẹ̀ jáde yìí ẹ dìde ẹ ṣiṣẹ́ ẹ dìde kẹ́ ẹ ṣiṣẹ́. ẹ jáde àwọn tó bá mọ̀ nípa tó ń pè ní owó àwọn professional accountants àwọn professional economists àwọn tó kùtù dáadáa ẹ jáde àkókò tá a nílò nílé àkànní dédé lọ design owó wọ́n á follow procedure tó fi ń print owó in a standard way ní wọ́n máa follow tó fi máa design owó wa tá a fi máa gbé sí level tó yẹ ká gbé sí mo dẹ̀ ń tẹnumọ́ fún wa yí pé ó gbọ́dọ̀ jáde because kọ́dún yìí tó parí a máa na àṣìá yẹn sókè ó gbọ́dọ̀ jáde kọ́dún yìí tó parí torí ọjọ́ tá a bá na àṣìá èmi á fi rajà àjọ yẹn máa ṣe fídíò ẹ̀ máa jẹ́ kí gbogbo ojú rí àwọn tá a máa fi rajà lọ́wọ́ wọn ti wà kí lẹ tún wá United Nations ti ó request fún 10% a fún wọn ní 15 kí lẹ tún wá kiri àmì wo lẹ tún wá àwa ní ká jẹ́ kí action tẹ̀lé action follow nom ó follow ọ̀rọ̀ bàbá mi Professor Akitoye Professor Adeniran màmá mi Onítìrí bàbá mi Sunday Adéyẹmọ bàbá Ọlábọ̀dé àtẹ̀yìn àgbààgbà ẹ gbàgbé gbogbo bóyá ìjà kan wà tàbí kò sí ìjà forget about that ẹ kórajọ lásìkò yìí ẹ tiẹ̀ kọ́kọ́ ṣe ìpàdé yẹn ẹ jẹ́ kí passport wá jáde mo nídìí ẹ̀ urgent èmi fẹ́ fi travel mo fẹ́ fi jáde kúrò nínú Nàìjíríà kí tẹ̀ ṣeré lọ mo nídìí ẹ̀ ẹ tètè ṣe passport yẹn síta ní kánmọ́nkébé kó má pẹ́. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín constitution currency àti central bank wa ó ṣe kejì passport international passport ó di mẹ́ta àwọn kan tá a gbọ́dọ̀ sáré ṣe ní kánmọ́nkébé nìyẹn bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run àwọn nǹkan tá a kọ́kọ́ máa gbé ṣe tá a máa tákù gidigidi tá a bá ti declare orílẹ̀-èdè wa mo ti list ẹ̀ jáde òun rè máa kà fún yín o mo dẹ̀ ń bọ̀ wá analyse gbogbo ẹ̀ ó lè má jẹ́ mi lágbára Ọlọ́run ó lè má jẹ́ mi mo ń bọ̀ wá analyse ẹ̀ pátápátá fún yín tá a bá ti declare orílẹ̀-èdè wa àwọn nǹkan wà tó jẹ́ pé ìyẹn la máa kọ́kọ́ sá eré ẹ̀ tá a máa kọ́kọ́ ṣe security number 1
orílẹ̀-èdè tó bá kùnà láti provide security fáwọn citizens ẹ̀ orílẹ̀-èdè yẹn ti fail. Education ló tẹ̀lé. Nígbà kan rí Yorùbá ló lẹ education ní gbogbo àgbáyé, wọn ò lè fọwọ́rọ́ Yorùbá sẹ́yìn. Ọmọ Yorùbá lead ní gbogbo ọ̀nà nígbà yẹn. Ibẹ̀ láti rí Wọlé Ṣóyínká, Professor Wọlé Ṣóyínká, Chinua Achebe. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ nígbà kan rí in terms of education. Ṣùgbọ́n lẹ́ni ńkọ́ lẹ education mọ́, kò sí education mọ́. Edu shop ló kù báyìí. Edu yahoo ló kù báyìí. We lost everything. We are going to revive it in our own nation. Tọ́lọ́run sí ẹ̀ grant fún wa yìí. Education, security, education. Then healthcare system wise is going to be the best. When we are talking of medical doctors in the world, lẹ́yìn Cuba tó top, ilẹ̀ Yorùbá ló next. And majority àwọn tó dẹ̀ wà ní Cuba yẹn wá ń tún kọ́ ọmọ Yorùbá ló pọ̀ jù nínú wọn. Ìran Yorùbá ló pọ̀ jù nínú wọn. They are part of Caribbeans. Ọmọ Yorùbá ló pọ̀ jù níbẹ̀. So when we are talking of medical line ní àgbáyé, l'Amẹ́ríkà, Canada, name it, ìran Yorùbá ni o. Ìran Yorùbá ni. Ẹ̀yin tẹ́ wà ní UK, ẹja mi ti ń bá parọ́, wọ́n sọ fún mi pé àwọn hospital tó tóbi jù, the most powerful hospital or the best hospital in UK, ní London or wherever it is, wọ́n ní àwọn ọmọ Yorùbá ló ń hẹ̀dì tó pọ̀ jù mbẹ̀. Àwọn ni matron, àwọn ni doctor, àwọn ni chief surgeon, àwọn ni kìnìkan. Ṣé mo parọ́ ẹja mi ò débẹ̀ rí o? Àwọn tó wà ń bẹ̀ náà ń pè wá tán sọ fún wa. Medical line wa, healthcare system, we are going to be the leader in the whole world. A máa retrieve gbogbo àwọn ọmọ wa tó wà káàkiri àgbáyé yẹn, wọ́n á wálé, wọ́n á ṣe iṣẹ́ to make it that Yoruba Nation or Oduduwa Republic is the best in terms of medical care in the whole world. A máa retrieve gbogbo wọn wálé, kò tẹ̀ sẹ́ńtà bẹ̀ wọ́n gbà táwọn fúnra wọn máa wá. Agriculture, ètò ọ̀gbìn, ìgbà kan rí àwa là ń lead ní gbogbo àgbáyé láwọn tó ń supply kòkó, kaṣú àti epo pupa, àwa là ń lead lágbàáyé. Lẹ́ni àti ẹ̀rí pò yàn sí mọ́. A máa retrieve gbogbo, a máa revive it. We are going to be the best. Number 1 in the world to produce cocoa. And produce cocoa, a lè ṣe chocolate, kò sí chocolate company, kò sí kankan. We are going to stop all this yamayama. Do you know how much we can make from chocolate alone? Ká má sọ̀rọ̀ epo pupa, ká má sọ̀rọ̀ cashew, ká má sọ̀rọ̀ rọ́bà. Let us forget, ká má sọ̀rọ̀ àwọn oúnjẹ tá a ti ẹ̀fẹ́ máa jẹ. Kíní kan wà mí ò mọ orúkọ tán pé wọ́n máa ń kọ́ máa ń dàbí silo ni, ṣùgbọ́n kì í ṣe silo olórúkọ tán pé kíní yẹn. Àwọn Israẹli máa ń lò ó tó o bá reserve oúnjẹ sí inú ẹ̀. Tó oúnjẹ yẹn bá lo ọdún 3 ọdún 4 kò lè bàjẹ́. Tó o bá kóṣù síbẹ̀ lẹ́yìn ọdún 2 3 4 tó o bá lọ bẹ̀ lọ kó oúnjẹ yẹn jáde, iṣu yẹn máa fresh bí tuntun ni. Ẹ̀yin tẹ́ mọ orúkọ ẹ̀ lè kọ jáde fún mi ní mi ò mọ orúkọ tán pé ó wà ní Israel dáadáa, mi mọ̀ bí Amẹ́ríkà ni. Wọ́n máa ń kọ́ ńlá ni bí store ńlá. I don't know the name, mo ti gbàgbé ẹ̀, mo come across ẹ̀ ìjọ kan ni. Agriculture. Then we will face science and technology. A máa mú gidi àwọn nǹkan tó mú kórílẹ̀-èdè lọ wájú nìyẹn. Science and technology. A máa mú gidi, a retrieve ẹ̀ padà, a revive ẹ̀. Àwa la nígbà kan. Then àwọn social amenities lóríṣiríṣi tó yẹ ká ní. Àwọn nǹkan tó tọ́ sí ìjọba kó ṣe tí wọn ò ṣe. Àwọn bíi gas. Àwọn orílẹ̀-èdè kan wà tí wọn ò ní ta ní tó jẹ́ pé o ò nílò àti lọ máa gbé cylinder lọ fílì gas. Wọ́n á rán gas wọ inú ilé tó ń gbé ni. Tí ẹni pé kò sanwó ẹ lóṣù, wàá máa ṣí gas, wàá máa lò lọ ni. Wọ́n á rán omi wọnú ilé ẹni. O ò nídìí àti lọ máa pọn mi, kò dẹ̀ ní lọ. Wọ́n á máa ṣí omi báyìí, wàá máa pọn ni. Tí ẹni pé kò san tax lórí ẹ̀. Tó bá ti san, wàá lo omi. O ò nílò àti lọ máa subscribe, o fẹ́ ṣe data. Bó ṣe data 20,000 rèé, ó ti fẹ́ tán. Àti ó ṣòro ń gbé. Mo fẹ́ gbé kíní router yẹn kẹ́rì ni 20,000. Ọ̀sẹ̀ tó kọjá ni mo ṣe o, ó tún ti tán o. Ó ti ń sọ fún mi pé ó ti ń lò bẹ́ẹ̀, ó ti ń fún mi ní signal. Láwọn advanced country o ò ní lo gbogbo ẹ̀. Pay your tax, wàá lo data unlimited fún oṣù kan yẹn mi. Kò ní sí pé bóyá kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Tó o bá ṣáà ti san tax yẹn, ìbá àwọ̀ ẹ kó lo 100 gig, ìbá àwọ̀ ẹ kó lo
2 million gig kò káyé wàá jà ní access sí internet fún oṣù kan ni ní tó àrà tó bá wù ẹ́ kó dà no ẹ já ni ọ èyí tẹ́ bá wà lábúrò tí bá parọ́ ẹ sọ. All those things làwọn kọ́ńtì wọ̀nyẹn ń pèsè fáwọn citizens wọn òun náà ṣe ló yà sórílẹ̀-èdè wọn dọjọ́ ikú wọn ìyẹn gbogbo eléyìí la máa fi ìpìlẹ̀ lélẹ̀ ní ilẹ̀ Yorùbá wa tuntun orílẹ̀-èdè wa tuntun. Social amenities tourism a ṣiṣẹ́ lórí ìtànpè ní tourism débi pé ẹ̀rù á bá ọmọ anybody. I told you once orílẹ̀-èdè Turkey wọ́n làwọn fẹ́ generate 50 million tó o bá pè èèyàn tí yóò gbèsè níwájú ẹ̀ ní sùúrù fẹ́ mi ẹ̀ ìrírú ti yín rí o wọ́n làwọn fẹ́ generate $50 billion from tourism alone. Èmi dẹ̀ ń bi yín wípé kí ni Turkey ní bọ̀dá mi ìjìnlẹ̀ Marcus ẹ̀ ń gbọ́ mi báyìí kí ni Turkey ní tí a ní nílẹ̀ Yorùbá ta lè pè ní tourism. Àwọn òkè kan wà tó jẹ́ wípé nílẹ̀ Yorùbá ní àwọn ìlú yẹn òkè yẹn ó máa ń dàbí ẹranko á dàbí ẹṣin òkè kan wà ní Kẹrẹ òkè yẹn dàbí fìlà ni ó ṣe rogodo báyìí ní bí ìgbà téèyàn bá fẹ́ dé fìlà ẹ̀yin ọmọ Kẹrẹ tẹ̀ ń gbọ́ mi ẹ já sí bóyá òkè yẹn lẹ ti ń ṣe olóṣùn ta ọ́ eléyìí tẹ́ pé mi ò mọ̀ òkè yẹn kò lè wà ní Turkey kí Turkey má mọ iye tí wọ́n pa lórí ẹ̀ nìkan òkè dọ̀rẹ̀ ẹ má ìpè ẹ dákun òkè dọ̀rẹ̀ rèé ó wà ń bẹ̀ òkè Olúmọ ó wà ń bẹ̀ òkè oríṣiríṣi. When we are talking of tourism máa guarantee yín wípé níta máa mú jáde níbẹ̀ nìkan ẹ̀ wá bá yín gbogbo ẹ̀ la máa ṣiṣẹ́ lé lórí but mi ò wá analyse àwọn wọ̀nyẹn fún yín lẹ́ni the necessary steps tó yẹ ká take next òun ni mò ń sọ lọ́wọ́lọ́wọ́ fún gbogbo wa pátápátá wípé the first thing to do now is how to call for a meeting a conference kó máa join gbogbo wa papọ̀ pátá tá a fi máa nominate wípé òkè kí n ta fẹ́ ṣe lè constitution ta fẹ́ lórí àkáǹtì ta fẹ́ ṣe iṣẹ́ tí ń lọ lórí yẹn wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí wọ́n pè ní single account mi ìjọ tó bá máa metamorphose yẹ sí central bank gbogbo àwọn tá a sọ iná lájọ fọwọ́ sí pé òun ni kò di central bank wa àwọn náà la ṣiṣẹ́ lé lórí nínú àwọn tó bá wà yẹn lẹ ti máa pick àwọn specialist oníkálukú á wá lọ ṣiṣẹ́ lórí ibi tó bá mọ̀ oníkálukú á lọ ṣiṣẹ́ lórí ibi tó bá mọ̀ ìwọ tó bá mọ̀ nípa owó wà lọ ṣiṣẹ́ mẹ́ ìwọ tó bá mọ̀ nípa passport tó mọ bó ṣe lè ṣètò ẹ̀ wà lọ ṣe ìwọ tó bá mọ̀ nípa constitution lọ bá wọn ṣe ìwọ tó bá mọ̀ nípa security ó yá jẹ́ kó tá à ń sọ nìyẹn by doing that you will be surprised yìí pé ọlọ́run kan ti gbà kóso ní ó ti ṣe ti la ọmọ Yorùbá á ti lọ mọ́ wọn lọ́wọ́ kílẹ̀ ń sọ a nation that has been declared by God himself. A nation that has been declared by God himself. So kí la ṣe wá ń dára wa láàmú sí la ṣe ń yọra wa lẹ́nu sí. ẹ̀yin olóríire tẹ́ wà ní YouTube ó yá ẹ fún mi ní super chat kí ló dé kí má lè rẹ́yọ̀ kan kí n gbà ó kí n ní gbà ó yá ẹ fún mi lẹ́yọ̀ kan àbí mẹ́mbà kan náà kí n tún rí mẹ́mbà kan super chat kan mẹ́mbà kan yóò dà fún yín ojú òní tì mí ọmọ dáadáa ọmọ ọkọ ní gbogbo yín ẹ̀yin tẹ́ sì ti di mẹ́mbà wa ẹ ṣé mo dúpẹ́ o ojú òní yín tí o iṣẹ́ ti bẹ̀rẹ̀ sọ mọ́tà fún yín àsìkò tá a gbọ́dọ̀ jáde láti jẹ́ káwọn èèyàn wá mọ̀ rí ìyẹn ni ọ̀rọ̀ tí mò ń bá yín sọ nípa awareness tá a fẹ́ ṣe tá a fẹ́ bẹ̀rẹ̀ l'Ondo State yìí mo ti fi àkáǹtì yẹn mo ti fi síta okay let me put it here kí dẹ̀ pin yẹn. So n tá a fẹ́ ṣe èmi ti pin àkáǹtì yẹn bẹ́ẹ̀ yẹn ní YouTube Facebook mo ti pin yẹn náà síbẹ̀.
ẹ̀bẹ̀ lábẹ́ yín o mo ti sọ fún yín pa ti mú date lágbára ọlọ́sẹ̀ tó ń bọ̀ máa sọ date fún yín ṣùgbọ́n ó ti súnmọ́ kò ju ó ti súnmọ́ ẹ̀yin tọ́lọ̀ ń fún lórí ọ̀fẹ́ ṣé rí tó jẹ́ kémi gan wá ṣe léyìí ni pé n tá a fẹ́ lò ní mọ́tò owó yẹn máa pọ̀ mọ́tò tá a fẹ́ lò ó máa gbowó lọ́wọ́ wa lọ́pọ̀lọpọ̀ more than 1 million naira ní mọ́tò nìkan tá a fẹ́ lò iṣẹ́ ọ̀sẹ̀ mẹ́ta ni a máa tọ́ gbogbo all the local government tó wà lódò state pátápátá iṣẹ́ ọ̀sẹ̀ mẹ́ta gbáǹkì ni láì sí sinmi ẹ dìde ìrànlọ́wọ́ fún wa we are talking of 3 million ó lé lówó tá a fẹ́ ná ẹ dìde ó kéré ló sọ ní ìdáhùn ẹ contribute ẹ mọ̀ pé mi ò sọ wẹ́ ìtọ́jú yín máa rí ni ẹ ti ń ṣe fún wa tipẹ́ ẹ ti ń ràn wá lọ́wọ́ ẹ má jẹ́ oṣù yín ẹ má jẹ́ rẹ̀ yín mo ń sọ mo tún sọ babalá ń dúró de single account tán fẹ́ ṣe ó máa delay ní táwa fẹ́ ṣe àwa pinnu yín pé ìrìn tá a fẹ́ rìn iṣẹ́ lẹ́yìn tá a bá rìn tán a máa rọ́ lóṣèlú tá lọ bẹ̀ tá lóun fẹ́ campaign tó máa sọ òkú pa tó máa lẹ pure water máa yí ẹ tó máa lù tá jó mọ́tò ẹ̀ nínú tó máa sáfẹ̀mí ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ kọ sílẹ̀ lẹ́yìn ìrìn tá a fẹ́ rìn yẹn ẹ máa rí ojú yín láṣẹ everything tá a bá fẹ́ ṣe a máa ṣe life ni ẹ máa rí wò kò sí local government a máa yọ sílẹ̀ ẹ jọ̀ọ́ àbẹ̀yẹ gbogbo ń tá a fẹ́ ṣe òpọ́sẹ̀ méjì mọ́ kò pé 2 weeks mọ́ honestly speaking ẹ dìde fún ìrànlọ́wọ́ wa ẹ̀yin tẹ́ ẹ̀ bá dẹ̀ rí àkáǹtì yẹn bí tí mo pín ní ẹ̀ sí ẹ kọ́ńtàtì mi ẹ ṣáà ti mọ nọ́mbà mi 07046092484 ẹ kọ́ńtàtì mi màá sọ fún yín bó ṣe máa dánwọ́ wa tẹ́ ẹ̀ bá lè sẹ́ndì náírà ẹ jẹ́ kí n mọ̀ á fún yín ní dọ́là àkáǹtì lamẹ́ríkà ń bẹ àwọn èèyàn wa táwọn à ń bẹ ẹ san sọ́dọ̀ wọn ní dọ́là wọ́n á bá wa sí ètò ẹ̀ àdọ́dọ̀ tiwa ń bí kò lé wọ́n bá máa ṣàpọ̀ wọ́n lè sẹ́ndì ẹ̀ ní sendwave àlọ́gbà àṣejẹ̀sí náírà ń bí odòwó iṣẹ́ ń lọ ọjọ́ monday ọ̀tún la báyìí ó yẹ kí printing bẹ̀rẹ̀ àwọn n tá a fẹ́ print lóríṣiríṣi ó yẹ kó bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ọjọ́ monday ọ̀tún la ẹ̀bẹ̀ la bẹ̀ yín ẹ dìde ìrànlọ́wọ́ fún wa ọlọ́run ò ní dójú tì yóò yá ẹ̀yin tẹ́ bá fẹ́ contribute ẹ fẹ́ pè ó yá ẹ pè 070 46092484 ó yá jẹ́ àgbà ìpè díẹ̀ àgbà ìpè díẹ̀. ó yá ẹ̀jẹ̀ ń gbà kọ́. tá a bá ti dúró ìṣẹ́jú bíi méjì tá a bá ti rí kọ́ wòran the top èmi náà fẹ́ wo bọ́ ọmọ fẹ́ wo bọ́ọ̀lù àsìkò. àsìkò ṣáání gbogbo nǹkan o ẹni sùúrù fún ajẹ́ tán kíní ju ìgbé yín sí spíkà. tó à ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn máa sọ̀rọ̀ yín lọ. orúkọ mi Ibrahim láti ìlú Italy láti ń bọ̀. láti Ìtàló. bẹ́ẹ̀ ni sá. ẹgbọ́n sókè à ń gbádùn yín o. èmi náà fẹ́ mú àmọ̀ràn kékeré wá ni ẹ kú iṣẹ́ wa fi kó iye náà. ẹ ṣeun à ń gbọ́ yín o. ẹ má bínú àwọn ọmọ tí wọ́n bá ń bí àti àwọn àlejò tí wọ́n bá ń wọ ìlú wa wọ́n gbọ́dọ̀ máa ní ìwé àyẹ̀wé àfihàn gẹ́gẹ́ bí àlejò gẹ́gẹ́ báwọn náà ṣe gẹ́gẹ́ bẹ̀ta ní dọ́kúmẹ́ǹtì ta níwèé ta fi rìn ẹni tí téèyàn bá ṣe tí ò da ìjọba máa mú yàn tí gbogbo nǹkan yẹn ò bá sí corruption tó wà Nàìjíríà náà ó máa padà débi ilẹ̀ Yorùbá náà ni ó ń kálukú pẹ̀lú fámìlì ẹ̀ wọ́n gbọ́dọ̀ wà papọ̀. bàbá mi ó yẹ kẹ́ ẹ mọ̀ yìí pé tá a bá sọ yìí pé èèyàn ń lajú èèyàn ríran ìran Yorùbá ni ẹ fẹ́ lè tó kù lẹ̀ ẹ fi gbẹ́lẹ̀ máa gbé gbò. bẹ́ẹ̀ ni kọ́ máa ṣe bíi ti Nàìjíríà kan ṣe bíi ti London àwọn ìlú gidi yẹn Nàìjíríà ò ní ṣèlú alálùbáríkà o. ẹ ṣe bàbá ẹ má wọrí ẹ fi yẹn lẹ̀. ok nǹkan mi náà ní dá. ẹ ṣe àdúpẹ́ àti gbọ́ yín bẹ́ẹ̀ yẹn ẹ má wọrí ṣẹ gbọ́ ó yá ẹ gbóhùn sókè ó ti cut. 07046092484
07046092484. Fadiran Yiso, àwa yìí wà bí, you are part of them, I am part of them. We are going to implement it. Don't worry, don't give yourself hypertension. Rest, fọkàn ẹ balẹ̀. Ìwọ lọ́pọlọ, èmi lọ́pọlọ, àwọn lọ́pọlọ, àjọ lọ́pọlọ, àjọ dá ọpọlọ yẹn papọ̀, á fi mú kankan jáde. Success ló máa jáde nídìí ọpọlọ tá fẹ́ lò. Ẹ má wọrí, ẹ fọkàn balẹ̀. Oya. Ẹ̀yin ọmọ kẹrẹ tẹ̀ ń gbọ́ mi. Oya. Ẹ máa bá mi ṣe o, ẹ pè 07046092484. Òun nìyẹn. Oya. Bàbá mi ẹ gbóhùn sókè. Ọmọ Lúkà ẹgúsẹ́ o. Ẹ ṣé o. Ìyá Ọládìméjì fàṣì ní láti Amẹ́ríkà. Òdú lẹ́yìn, òdú nìyẹn ń ṣàìmọ̀ olóko. Ẹ gbóhùn sókè. Àkúrírì àná. Ẹ mà ṣe o. Ọlọ́run ajé kó bá wa kalẹ̀. Àmì àṣẹ Èdùmàrè. Nǹkan tí mo kàn fẹ́ dá sí ojú ọ̀rọ̀ owó lọ. Ok. Tó bá jẹ́ pé kì í ṣe pé àwọn nǹkan téèyàn ń ṣe lọ́wọ́ ni. 3 million àwẹ̀ ló lẹ̀ pé. 3 million péré la budget, ó lé díẹ̀. Owó yẹn tó bá jẹ́ owó kékeré ni tó bá jẹ́ pé àwọn nǹkan téèyàn ń ṣe lọ́wọ́ báyìí tó dẹ̀ jẹ́ important pẹ̀lú. Ṣùgbọ́n lágbára Ọlọ́run eléyìí tá a bá lè dá síbẹ̀ náà ẹ̀ lọ́wọ́ wa. Ó dáa, mo jẹ́rìí ní o. Mo trust you. Lágbára Ọlọ́run. Mo trust you. Ẹkúṣẹ́ ẹkú ètò. Ẹ ṣé àdúpẹ́ wọ Ọlọ́run pọ́n yílé. Ẹ ṣé gan. Àmín. All right. Ó yá, ẹ jẹ́ ká gbà pé sí 07046092484. Ó yá, ká gbà pé bí méjì sí wọ́n ti bẹ̀rẹ̀ Champions League, ọmọ fẹ́ lọ wo bọ́ọ̀lù. Ẹ má jẹ́ surprise yín. Lẹ́yìn ọdún mẹ́wàá, àwa náà máa host, èmi máa gbé jáde. Àwa kan fẹ́ host World Cup. Èyí ṣeré o. Ẹ ṣé o. Amẹ́ríkà ni mo wà, inú mi dùn gidi gan, mo rí yín lọ́dọ̀ lé ní. Ẹ ṣé bàbá mi, ẹ ṣeun. Aṣàṣeyọ olóko gbẹ́tò. Amen. Onírọ̀ yìí ò lágbára Ọlọ́run. Àmín ya Allah. Ilẹ̀ Amẹ́ríkà ti dé ní lágbára Ọlọ́run, a máa jọ lò pé kíkí ni. Àmín. Gbogbo àwọn tó ń dalẹ̀ yẹn pátápátá èmi ò ṣe pè fún wọn o. Ó kù wọ́n kú alẹ̀ lágbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣeun. Nǹkan ò ní ṣe lágbára Ọlọ́run. Àmín àṣẹ Èdùmàrè. Bó ṣe jẹ́ nìyẹn o, ẹ ṣeun. Ẹ kú oríire o, congratulations o. Ẹ ṣé o. Gbogbo apáta kú oríire o. Ẹ ṣeun. Ẹ ṣé bá a ṣe ń ṣètò lọ, àwọn kan ti ń nawọ́ sí wa, àti rí. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣé àdúpẹ́. Tó. Okay, sir. Gẹ́gẹ́ bí mo ṣe àlàyé fún wa, ní rí ju báyìí lọ o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Lágbára Ọlọ́run, a máa wá tú security, education, healthcare, agriculture, science and technology, social amenities and tourism and so on and so forth. A máa wá tú palẹ̀ láìpẹ́. Ẹ máa wọlé. Ẹ gbóhùn sókè. Ẹ ṣé o, à ń gbọ́ yín. Ẹ kalẹ̀. Ẹ ṣé o. Ẹ gbóhùn sókè, ẹ lè máa gbọ́ yẹn kẹ́ tún máa gbọ́ wa ń bí. Ẹ gbóhùn sókè, last call wa ni.
Ẹ kalẹ́ o. ẹ mà ṣe o. Ẹ kalẹ́. ẹ ṣeun adúpẹ́ o. Ẹ kú ètò. ẹ ṣeun. Ẹ kú ètò. Sẹ́rí orúkọ tèmi ni Mr. Ọlálékan. Sẹ́rí lórí ètò tó wà lẹ́yìn, ó jẹ́ nǹkan tó jẹ́ pé inú wa dùn púpọ̀ ẹgbẹ́ mi. Ṣùgbọ́n tí gbogbo ẹ̀kọ́ bá ti wá lọ ẹjọ́ equal rights láti ọmọ òkókó tí wọ́n bí títí di àgbàlagbà ẹjọ́ kí oníkálukú tó ti kíni kíkó ẹ̀ tó rẹ̀ àbọ̀rọ̀ máa tí ọmọ kan sẹ́yìn kò tó kankan tó rẹ̀ aṣọ ìṣáájú òun ni òfin jẹ́ kí òun ní ìlà tó wà láàrin olówó àti táníkà tó fi jì gàgàgà. Òpin yẹn ẹjọ́ ìtẹ́jọ́ wà ní ètò yìí ẹgbẹ́ mi ìtẹ́jọ́ wà ní ètò gbogbo àwọn tó bá fẹ́ ṣe ẹgbẹ́ mi olówó àti táníkà gáàpù yẹn ẹjọ́ ẹjọ́ kó ṣe kíni kó close pátápátá sẹ́gbẹ́ mi ẹjọ́ ètò ẹ̀gbọ́n tó fẹ́ dá sí nìyẹn sẹ́gbọ́n ọ̀dọ́ àwọn àrùn lọ́wọ́ ẹ ṣeun. ẹ ṣe. Màmá mi Dúpẹ́ Ọlábọ̀dé Dúpẹ́ Ọlábọ̀dé ajífọwọ́bajé ẹ fẹ́ jẹ bẹ́ẹ̀sì ẹ máa wo màmá mi o ẹyin yẹn wá jẹ gbogbo ẹ bá gbogbo ibi tí mò ń lò ilẹ̀ bá jẹ ẹ jẹ gbogbo ẹ ní mo jẹ́rìí yín yìí ní gbèrè question lọ́wọ́ yín torí ẹ máa mọ̀ ẹ jẹ gbogbo àti sísítẹ́ẹ̀mù tí mò ń lò gbogbo ẹ lẹ́ máa jẹ ẹgbẹ́ òsókè. ẹgbẹ́ ẹ̀kọ́ ètò sàn. ẹ ṣé màmá mi. a kú oríire o. àmín àṣẹ. oríire náà bá wa kalẹ̀. àmín àṣẹ ìdùnnú. ẹjọ́ torí mo wà lórí program lánàá nígbà tí bàbá wa wà lórí ètò àti màmá ilé tèmi mo fẹ́ hábì nǹkan sí orí program yìí sìn yẹn. nǹkan tí wọ́n bá wa sọ lánàá ọlọ́run bá tó ní àtìgbà àdèmà àgbàdélé lójú ẹ̀ ní gbogbo wa. nǹkan tí wọ́n bá àwọn èèyàn lẹ́rù jù lórí tó máa ń bá àwọn èèyàn lórí jù tí ìlú bá fẹ́ pín ó ní ọ̀rọ̀ oúnjẹ torí ibi tẹ́mi wà níbà ní last 3 years ó ní UK kúrò nínú ìlú ìgbà tán ní kọ́ dìbò kọ́ tí àwọn èèyàn nígbà tó fẹ́ referendum nǹkan tó kọ́kọ́ dìde fún ni pé oúnjẹ máa wọ́n ebi máa pa àwọn èèyàn but ó jẹ́ kó yé wọn yí pé òsì bí ebi ṣe fẹ́ pa yín torí irú ànánsìn yìí mango tí mo rà nínú ọjà wa ń bíbà yìí láti ní London tí mo rà ní Sham àti South Africa ló ti wá torí náà tí a bá dá dúró as Yoruba Nation a lè kó oúnjẹ láti Ghana a lè kó oúnjẹ láti Togo a lè kó láti Ìtọ̀nù kò ń ṣe Kánò ní ìpọ́n láti lè kó oúnjẹ because economy wa máa ti dúró dáadáa kò sí ìlú tá a ti kó oúnjẹ tí a ní rí tí a ní lè kó wọlé tí a dẹ̀ tí lè rà tá a lè rà tó tún máa dínwó dùgbà tí a jọ wà pọ̀ nínú Nàìjíríà yìí lọ nígbà tí economy wa bá ti dúró lẹ́nujọ́ mẹ́ta tí ìjà wọn ṣẹlẹ̀ ní Ukraine tán bẹ̀rẹ̀ ogun wọ́n sọ pé Ukraine ni òróró ti ń wá sí UK òróró fẹ́ wọ́n bọ̀ wọ́n tún UK tún wò lú mi ìtàn tó kiri kó wá òróró yẹn bí 5 pounds of là ń rà torí pé kí ni ẹ ṣe gidigidi nígbà òróró yẹn ara bí i 9 pounds ẹ̀ẹ́dẹ́gbọ̀n ìgbà tó yá ọtún ti padà sí yẹn sìn nǹkan tí mò ń sọ èkó tó láàrin oṣù kan torí náà káwọn èèyàn má fi ẹ̀ pé ẹ tó bá dá dúró wọn ní oúnjẹ a máa róúnjẹ o oúnjẹ is not a big deal kò sí ìlú tó ti UK ò ní nǹkan kan tí wọ́n ń gbìn rodo Uganda là ń jẹ wọ́n láti Uganda wá ni torí náà kò sí tí a bá dúró a lè ní problem oúnjẹ. màmá mi gbogbo bí ọ̀gbìn tí wa. màmá mi ẹ jẹ́ kí n sáré ṣe àlàyé kankan fún yín ṣé ẹ rí orílẹ̀-èdè tiwa tá a fi ìpìlẹ̀ ẹ̀ ń sọlẹ̀ yìí àwa ò ní lọ oúnjẹ bí kankan àwa gangan lọmọ alájẹyó ọmọ alájẹṣẹ́kù àwa máa supply àwọn orílẹ̀-èdè míì ló ń jẹ ni ṣé ẹ rí in terms of agriculture mò ń bọ̀ wá ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ àwa la ní arable lands jù láyé àwa la ní ilẹ̀ àkùrọ̀ jù láyé ilẹ̀ àkùrọ̀ tó dẹ̀ jẹ́ ilẹ̀ ọlọ́ràá tẹ́ ẹ̀ nídìí fertilizer láti gbin nǹkan sí ìran Yorùbá ló ní jù ẹ fọkàn balẹ̀ ṣé báwa la ní agric tẹ́lẹ̀ àwa la ní gbogbo nǹkan ọ̀gbìn tẹ́lẹ̀ nǹkan wa là ń jẹ àwọn ará bíi ló wọ́gi lé gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́
àwọn náà bá gbogbo ẹ̀jẹ̀ mọ́ wa lọ́wọ́ mọ́mí ẹ lọ sẹ́ńbẹ́ kò sí àwọn èèyàn wa gan ojú wọn ti là everybody ti ṣoko tẹ́ ẹ̀ bá mọ̀ everybody ti bọ́ sóko èmi gan ṣoko kékeré everybody ti lóko ẹ lọ sẹ́ńbẹ́ mọ́mí mi wọ́n á jẹ́ everybody àjẹ́ ayó ẹ gbàgbé wọn. rodé ẹ̀ bá mọ̀ mọ́mí wọ́n ti ń gbin rodo bí rodo tẹ́yìn rò pé bóyá wọ́n ti ń gbìn bí tòmátò á ti ń gbìn ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ màmá mi. ibi tẹ́mi gbé ní Ìbàdàn ní ẹlẹ́yẹlé lọ́dọ̀ wa a máa ń gbin nǹkan bàtà wa kékeré gbogbo nǹkan àpò la máa ń jẹ torí náà gbogbo nǹkan tó ń sọ yẹn wọ́n fi parọ́ fáwọn èèyàn ni o ṣé màálù tán bá sùn ṣé ẹ ló yẹ kéèyàn máa jẹ ṣá màálù tán bá sùn ṣọ́ ni màálù àbíkọ́jẹ́ káwà tì fúnra wa. ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ ebi ẹ̀yin ọmọ Yorùbá kò sí ẹ̀yin fúnra yín gan mọ̀ pé kò sí lójú ebi ẹ ṣe o ebi níbi tí kan wà báyìí wọ́n ti ẹ̀gẹ́ olóṣù mẹ́fà ti wà 6 months ó ti tóbi tó yìí bàkwà pákí ẹ̀gẹ́ olóṣù mẹ́fà ó yẹ ajá gbẹ pé ọkàn sí kánú lọ. hello. ẹ mà kálẹ̀ o Jagaban fúnra rẹ̀ ṣé Jagaban bọ̀gún ni àbí ti bọ̀dílíọ̀n. Jagaban Odùduwà Nation lélẹ́yìí o. Jagaban Odùduwà Nation kì í ṣe ti bọ̀dílíọ̀n. ọlọ́run á tẹ̀. Pẹ̀lú owó Jagaban. Ẹ ṣé o. Ẹ kò ṣẹ́ náà ẹ̀fọ́ àbúlá tọ́pìkì ilé ni o. Ọlọ́run máa fún yín ṣe. Àmì àṣẹ Èdùmàrè. Ọlọ́run máa fún yín ṣe. Agbára tó kún tá a máa fi di orílẹ̀-èdè wa mú dáadáa. Ọlọ́run máa fún yín. Ẹ̀fọ́ mo gbádùn. Àwọn tó ń dúró adúró. Púpọ̀ ṣẹlẹ̀ là ń dúró dè bá ṣe wà yìí. Ó ṣẹlẹ̀ là ń dúró dè bá ṣe wà. Everybody ti prepare. Wíṣù la ní ìkọ́kọ̀ pẹ̀lẹ́ bọ̀ dábàá mẹ́fẹ̀ẹ́ bọ̀. Ẹ máa gbọ́ wíṣù láìpẹ́. tó a dúró tán àwọn èèyàn ń bínú gan tó a dúró tán kọ́ ní kí sọ fún yín ni ẹ kó ṣẹ́ sà ẹ kó ṣẹ́. Thank you ẹ ṣeun. ọlọ́run máa fi yín ṣe. ẹ ṣe tó a nírí ju báyìí lọ lénìí Ọmọlúkà lórúkọ tí mò ń jẹ́ ẹ̀yin olóríire ẹ̀yin màmá wa ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa gbogbo tẹ́tí gbọ́ gbogbo àlàyé wa ìntàfẹ́ ṣe kò pé ọ̀sẹ̀ méjì mọ́ mi ò kàn fẹ́ sọ déètì mi mo dẹ̀ sì máa wá sọ but mo fẹ́ kí ẹ rí déètì yẹn fúnra yín nínú flyers wa tá a máa ṣe jáde tó máa by Monday ó yẹ kó jáde síta tó máa bẹ̀rẹ̀ sí ní lọ lórí afẹ́fẹ́ ẹ ràn wá lọ́wọ́ ẹ̀bẹ̀ la bẹ̀ yín 3.something million la estimate kò dẹ̀ sí tó gbowó lọ́wọ́ wa tó bẹ́ẹ̀ ju mọ́tò àti printing òun ló fa ìnáwó yìí kò ṣe pé ó ní àti ẹ̀ ti sọ pé kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣe bí bẹ́ẹ̀ sì kan ni mo wọ̀ yìí a ti sọ pé gbogbo àwọn tán bá ní kó ní kálukú lọ fọ tiẹ̀ kó wọ̀ máa fọ tèmi máa wọ̀ kò pọn dandan ká lọ ṣe bẹ́ẹ̀sì mọ́ we are not ready for that tí mọ́tò bá ti wà because gbogbo local government pátá tá a bá ń lọ sí local government 18 gbogbo 17 local government tó kù pátá lájọ máa pàdé lájọ máa lọ tá a bá ń lọ sí local government 17 gbogbo àwọn tó kù àjọ máa so gbogbo wọn a gbọ́dọ̀ fún wọn ní mọ́tò àwọn tó bá dẹ̀ ní mọ́tò nú wọn á rèpo sówó mọ́tò wọn ẹ̀yin fúnra yín máa ríran wò ẹ jẹ́rìí Ọmọlúkà ẹ mọ̀ mí ẹ trust mi Ọlọ́run ò ní jẹ́ kó orúkọ rere mi kó bàjẹ́ torí èmi gan mọ̀ pé ẹ fẹ́ràn mi ní tẹ́ lọ́wọ́ yín ẹ trust mi ẹ dìde kẹ́ help wa fún tí mo fẹ́ ṣe yìí kẹ́kàn fi wo iṣẹ́ tí mo fẹ́ ṣe gbà yẹn lẹ máa mọ̀ pé lótìtọ́ àti òdodo Ọlọ́run bẹ lẹ́yìn wa ọ̀la la tún máa pàdé ojú òní tí yẹn ti pín bẹ́yẹn ó yá ẹ pín ó ga omi tí ẹ rí super chat lẹ́yìn mi tí ẹ dẹ̀ rí anybody kò join as a member ẹ ṣe náà mo dúpẹ́ o ẹ̀yin ti Facebook náà mo bless gbogbo yín pátápátá ẹ pín ẹ share kẹ́dẹ̀ follow mi ojú òní tí yín God bless you all ọ̀la la tún máa pàdé o ọ̀la Sunday ọ̀la yẹn mo máa ń rest ẹ mọ̀ pé mi sábà ń ṣètò lọ́jọ́ Sunday but Monday lágbára Ọlọ́run tuntun ni mo tún gbé bọ̀ ẹ ríran o.